Gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, mo tún ti gẹ́gẹ́ bí ìṣe mi, mo tún ti wà ní ìlú Ilé Ogbó níjọba ìbílẹ̀ Ayédèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ̀ bá gbàgbé, bí oṣù mélòó kan sẹ́yìn ni a gbé ọ̀rọ̀ kan wá sí orí ẹ̀rọ agbágbé níbi tí àwọn ọmọ bíbí ilé Ọládònwò nínú Ilé Ogbó ti ń fi ẹ̀hónú hàn wípé ẹ̀tọ́ àwọn bàbá àwọn, ẹ̀tọ́ àwọn tí ń ṣe oyè Ọ̀dọ̀fin ní ìlú Ilé Ogbó tó jẹ́ oyè afọbajẹ́ ìlú Ilé Ogbó, pé ọba Ilé Ogbó wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn tí wọ́n gbé fún àwọn ìdílé mi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà náà ni pé àwọn gba ẹ̀tọ́ àwọn padà àyàfi tó bá jẹ́ pé kì í ṣe àwọn bàbá àwọn ló ní ẹ̀tọ́ ìlókun. Ẹ̀yin yẹn wá, èyí tí mo wá ṣe lónìí, mo wá ṣe ni pé etí tó bá gbà lọ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀, pé pàǹkan ń bi á lérè pé ọ̀rọ̀ ojú òní tó ti ẹsẹ̀ lẹ́nu ló gbé lọ padà kú sí. Mo láyọ̀ láti sọ fún yín pé ọ̀rọ̀ náà ó ti padà já sí ìdùnnú àtayọ̀, lẹ́yìn tó jẹ́ pé òní tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣíṣe ọjọ́ 12 oṣù 12 ọdún 2025. Àwọn ọmọ bíbí ilé Ọládònwò wọ́n ti jẹ oyè Ọ̀dọ̀fin Ilé Ogbó gẹ́gẹ́ bí a ṣe sọ pé àwọn gba ẹ̀tọ́ àwọn padà. Wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ilẹ̀kùn, kódà wọ́n dúpẹ́ lọ́wọ́ ọba Olú Ilé Ogbó nípa bí wọ́n ṣe gbà tán náà ṣe pa ọkàn pọ̀ láti dá ẹ̀tọ́ àwọn padà fún wọn. Ẹ̀yin èèyàn, Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n. Ẹ gbọ́ ẹnu àwọn àgbààgbà tí wọ́n fara yángò ní ẹgbọ́ kan tí wọ́n sọ, kódà bàbá wa tí wọ́n ẹ̀sẹ̀ jẹ oyè, ẹ gbọ́ ní táwọn náà sọ àti bí wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ ọba Ilé Ogbó. Ẹ máa bá mi kálọ, ẹ wá nǹkan fìdílé. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, a ti rí ayọ̀ wa gbà. Kábíyèsí Olú of Ilé Ogbó ọba Àbíìdù ó ti dá oyè padà fún ilé Ọládònwò. A ti gba oyè Ọ̀dọ̀fin wa padà o, ayọ̀ ni fún wa o. A fẹ́ kí gbogbo ìlú àgbáyé, gbogbo àgbáyé, tó dàbí pé tá à ń ṣe yìí gbogbo àgbáyé ló ń gbọ́ wa ní àṣì rí wa. Àwa fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ ọba Àbíìdù pé a dúpẹ́ o, ilé Ọládònwò dúpẹ́ o, àmọ́ lóore o, ó ti dá oyè Ọ̀dọ̀fin wa padà fún wa o. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, lọ́jọ́ òní gangan ló dá oyè wa padà, lájọyè wa wọ inú ilé Ọládònwò padà tí ò sì sí wàhálà kankan. Ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, olóyè tuntun, olóyè wa Ọ̀dọ̀fin, àjọ ìwà ń jókòó báyìí ní ìsinmi tó já sí wípé inú ayọ̀ la wà lọ́jọ́ òní. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ilé Ládònwò, mo dúpẹ́ lọ́wọ́ ọmọ kékeré ilé Ládònwò, àgbàlagbà ilé Ládònwò, ọkùnrin ilé Ládònwò, obìnrin ilé Ládònwò, àwọn tí wọ́n wà lẹ́yìn odi àtàwọn tá a jọ gbélé, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Torí àjọyè wa lónìí o, Ọ̀dọ̀fin àgbàlagbà oyè ilé Ládònwò Ilé Ogbó Ayédèrè, àjọyè wa lónìí o. Gbówulẹ̀ ó ṣe kéré tó tọ́jọ́ ọmọ wa tọ́jábùrò wa, ẹ̀mí rẹ̀ ọ̀wà gùn, yọ̀ wà á lò jìnnàjìnnà, nítorí ìkójoyè kò ní fọ́nrán yá kí, kò ní fọ́mọ́ kí, kò ní fẹ́rẹ̀ kí. Iṣẹ́ rẹ̀ ò sì ní lú ẹ̀yìn, òun náà ò ní lú ẹ̀yìn. Àwa náà tá a gbárùkù tí ìsọkùnrin ìsọbìnrin à ní lú ẹ̀yìn. Jíjẹ mímu wa kò ní jẹ́ sùkọ́, a ní jẹ́ torí wípé ó wá joyè Ọ̀dọ̀fin ni wàá ló dé bá Ọlọ́run ní jẹ́. Wọ́n jẹ́ ọmọ bíbí ilé Ládònwò. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí pé nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ olóyè yìí àmọ́ ibi tí ó yọrí sí, ṣùgbọ́n lọ́jọ́ òní a dúpẹ́ pé ọjà sáyọ̀ fún wa. Ẹ̀tọ́ wa padà bọ́ sí wa lọ́wọ́, ibi tá a ti fẹ́ kọ́ bọ́ sí gan ibẹ̀ náà lọ bọ́ sí. A dúpẹ́ lọ́wọ́ ọba Àbíìdù Arówó Ọ̀kúnjoyè Adétóyè sí. A sọ fún wọn pé ó ṣe ìgbà ọdún kan yọ pẹ̀ lórí àpèrè bàbá rẹ̀. A rọ gbogbo àwọn ènìyàn tí ti ń bínú lórí ọ̀rọ̀ Ọ̀dọ̀fin ilé Ládònwò pé kábíyèsí ó ti dá ẹ̀tọ́ wa padà fún wa, a sì bẹ̀ gbogbo èèyàn pátá kí wọ́n fọwọ́ wọ́nú, ẹlẹ́ran ara jọ ń gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Èmi ní Isiaka Ìṣọ̀lálé Sáfìrèyí Karim, Ọmọ ilé ibo ni ilé Ládònwò. ọmọ ilé Ọládònwò. Ilé Ọládònwò. Nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ rí bó ṣe rí, báwo ló ṣe rí, báwo lára yín ṣe rí nígbà náà? Inú mi ò dùn, but adúpẹ́, ajagun, aṣẹ́gun, Nígbà tẹ́ wá jagunjẹsẹ̀ ní, báwo ló ṣe rí? ó dùn, inú mi dùn gan. Kí ni àdúrà tẹnu fún ọba Olú Ilé Ogbó? Ọlọ́run ọba yóò jẹ ọba ní àlùbáríkà, kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Mo ní sórí burúkú ní burúkú ní bá àbáríkọlá ànábì, yọmọ rí bá ti ṣe, yọmọ rọnà gbígbà. Orúkọ mi ni Ọlájídé Sunday Abdulmutalib Ògúnkànmí, ọmọ bíbí ilé Ọládònwò ní ìlú Ilé Ogbó. Jẹ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ nípa ọ̀rọ̀ Ọ̀dọ̀fin Ilé Ogbó láti bí oṣù bíi mélòó kan sísìn, wípé tí wọ́n gbé lọ sí ilé mi
tí ò yẹ kó jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí ò yẹ kí n sọ lórí ẹ̀, àmọ́ tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ọmọlé Ládùnwò wọ́n ń gbìyànjú wọn, wọ́n fohùn ṣọ̀kan. Wọ́n sọ pé kò sí bí oyè yìí bó ṣe lè lọ sílé nítorí láti ìgbà tí ilé ogbó ti tẹ́lẹ̀ ogbódó, oyè Ọ̀dọ̀fin ilé Ọládùnwò, oyè Ọ̀dọ̀fin ilé Ọládùnwò ló ń jẹ́. Kò dẹ̀ sí lóòótọ́ rí pé ilé mi bá wọn dùn tó lè bá wọn jẹ tó rí pé ó dépò pé yóò bá wọn jẹ. So ọmọdé Ládùnwò tó wà ní ilé ogbó àti ní Nàìjíríà pẹ̀lú lókè òkun, gbogbo wa la fẹnu kò láti ja ìjà náà tí Ọlọ́run dẹ̀ fún àjà. Àmọ́ àti gbogbo ẹ̀ lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí gbogbo ìṣe náà kó yọrí sí rere. Ọba wa Habib náà, a dúpẹ́ pé Ọlọ́run gbàkóso, ó jẹ́ kó wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe láti dá oyè náà padà. Bàbá jùlọ àti dúpẹ́ lọ́wọ́ àwọn the highlights of ilé ogbó, the eminences, àwọn èèyàn tó di ilé ogbó ró, tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kí ilé ogbó bàjẹ́, táwọn náà nára lórora ló gbogbo ẹ̀ sí pé kí kìíní yìí kó má fi bàjẹ́. Ọ̀rọ̀ yìí ó gùn ó pọ̀, àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣeé ṣe. Lọ́jọ́ ìní yìí tó jẹ́ December 12, 2025, ó ní wọ́n fi mí jẹ oyè Ọ̀dọ̀fin ìlú ilé ogbó. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ ó lọ ní rọ̀wọ́rọ̀sẹ̀. Inú kábíyèsí gan fúnra ẹ̀ dùn, ó jó, so inú ẹ̀ dùn gan, Ọlọ́run gbà kó fẹ́ kò sógun mọ́, kò sí ìjà mọ́. Gẹ́gẹ́ àwọn afẹ́fẹ́ ni pé àwọn ọmọlé Ládùnwò ní tí ó bá jẹ́ tiwa a kì í filẹ̀ kó lọ, àmọ́ ju gbogbo ẹ̀ lọ àwa náà kì í yọjú sí nǹkan ní nǹkan, a kì í yàn èèyàn jẹ, bẹ́ẹ̀ a ní gbà kẹ́nìkan kó yàn wá jẹ. Ìyẹn ló fa ọ̀rọ̀ kò sínú wàhálà tá à ń fà láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Pé lẹ́nu yìí o, ní tó jẹ́ ẹ̀tọ́ wa, tó jẹ́ ẹ̀tọ́ ọmọ Ládùnwò lápapọ̀ àgbà, ó sì wà ní Mùsẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bákan náà adúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú, torí ọjà yìí kò ń ṣe kíní. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú, adúpẹ́ lọ́wọ́ kábíyèsí náà lẹ́ẹ̀kan sí pé ọ̀nà gba àlàáfíà láàyè kó jọba nílùú. À ń gbàdúrà pé Ọlọ́run á bá lọ́ra ẹ̀mí kábíyèsí o. Àjọṣepọ̀ wa pẹ̀lú kábíyèsí Ọlọ́run á jẹ́ kó dánmọ́rán, inú gbogbo wa náà yóò máa dùn ó. Lásìkò tiwa yìí tó yẹ pé ọ̀dọ̀ wa tún ní Ọ̀dọ̀fin wà báyìí, ilé gbọ́ máa rójú o, yóò máa nítẹ̀síwájú. Ọládùnwò rẹ̀ ni o, aṣíwájú la jẹ́, aṣíwájú kan láti máa jẹ́. Ẹ̀dẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́, kò jù bẹ́ẹ̀ lọ.